síbẹ̀. lẹ́kọ̀ọ́ yáyáyá. irọ́. easy. easy. láwùn ó yá ẹni ọ̀rẹ́ sí wọn. kàyéfì ńlá ṣẹlẹ̀ níbi ìsìnkú Bámidélé Olúwatópẹ́ Saint tí gbogbo ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Òkèmẹsí. ṣé báwọn Yorùbá ní dídùn dídùn là ń ṣèrántí olódodo ni kí ló wáá dé kí ló ṣẹlẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi àní fojú sunkún àwọn ẹbí wa àní fojú sunkún ọmọ wa àní fojú sunkún aya wa àní fojú sunkún kankan nínú àwọn mọ̀lẹ́bí wa a sì kí chef tó dúró ó sojú ó sẹ́yìn f'Òkèmẹsí. kí ló ṣẹlẹ̀ níbi ìsìnkú Òkèmẹsí òun náà la mú wá fún yín. ẹ̀yin olólùfẹ́ mi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin wọlé ìjọ ẹ bá tẹ subscribe button sí YouTube channel yìí kẹ́ ẹ wá share fídíò kó kára lé kó kára oko kí gangan ló ṣẹlẹ̀. ẹ̀gbọ́n Òkèmẹsí sọ̀rọ̀ àbúrò rẹ̀ sọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ tó náà tó wá gbọ́dọ̀ rẹ̀ rí òun náà wá sọ̀rọ̀ kí ni wọ́n sọ gan àti pé kí làwọn kàyéfì ńlá tó ṣẹlẹ̀ níbi Òkèmẹsí. ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan ẹ máa bá mi ká lọ. mú àwọn fọ́nrán kan wá fún yín tí ó jẹ́ ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó níbi tó ṣẹlẹ̀ níbi ìsìnkú Òkèmẹsí. ṣùgbọ́n kí n tó sọ nǹkan tó ṣẹlẹ̀ gangan gbogbo yín náà lẹ mọ ìnira tó Òkèmẹsí tó jẹ́ kó tó dìpọ́ jọ́lọ̀ nípè tí ì bá ṣe pé ọpẹ́lọpẹ́ chef Ọmọlẹ́wà eléyìí tó lọ bá Òkèmẹsí tó gbé lọ sílé ìwòsàn bóyá ẹnì kankan kò bá ti mọ̀ Òkèmẹsí gan ti jáde láyé torí pé ibi tó ń gbé òun nìkan ló ń gbé bẹ́ẹ̀ ẹnì kankan ò bá gbé bẹ́ẹ̀. èèyàn olólùfẹ́ mi ẹ̀gbọ́n Òkèmẹsí lẹ́ ń wò kí ló sọ ó sọ̀rọ̀ ó ní ikú Òkèmẹsí ikú tó dùn ún ni torí ẹ̀gbọ́n rẹ̀ yìí ló lọ bá nílùú Òṣogbo nígbà tí ọfà ayé bá ẹ̀yin olólùfẹ́ mi ọfà ayé ò ní bà wá o. ó wá sọ̀rọ̀ ó ní wípé Òkèmẹsí máa ń sọ nǹkan kan ó máa ń sọ dáadáa nípa chef Ọmọlẹ́wà. ó ní pé kó tó di pókú gan ó pè òun lọ́jọ́ Sunday tó ní ẹ̀gbọ́n mi ẹ rí mi báyìí ara mi ti ń le ara mi ti ń yá ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ chef Ọmọlẹ́wà tó gbà mí tó gbalé fún mi tó dìde ìrànlọ́wọ́ sí mi ẹ bá ń dúpẹ́ dáadáa lọ́wọ́ rẹ̀. ó lá òun ò wá mọ̀ yìí pé àṣì kíkọ̀ tó kọ̀ òun yẹn àṣì àgbọ́mọ òun lòun ó gbọ́ Òkèmẹsí. ó máa ṣe ilẹ̀ ń jẹ́ nìyàn. àbúrò Òkèmẹsí òun náà bá chef Ọmọlẹ́wà sọ̀rọ̀ lẹ́yìn ìsìnkú Òkèmẹsí. ẹ má gbàgbé n tó ṣẹlẹ̀ nípa ikú Òkèmẹsí là ń lọ. òun náà sọ̀rọ̀ ó ní ẹ̀gbọ́n òun èèyàn dáadáa ni èèyàn tó kóyàn mọ́ra ó ní ṣùgbọ́n kò sí ní tá a fẹ́ fi kú wé ikú àlìmọ́tù. ẹ wo ẹ má jẹ́ àpọ̀ lọ́rọ̀ ẹ jẹ́ n kọ́kọ́ play fídíò kan fún yín kẹ́ ẹ kọ́kọ́ wò ó tí n bá ti wá play fídíò náà fún yín tán mo ń padà bọ̀ wá ṣàlàyé àwọn kankan tí ò yé yín kẹ́yìn náà mọ̀ pé ayé ṣé pé gbà tá a bá ń bẹ nínú ayé láwọn ènìyàn rí wa kété tá a bá ti papòdà ìwọ àti ìwà rẹ ló kù lọ́dọ̀ Ọlọ́run. mo ń bọ̀ náà ẹ gbọ́ fídíò náà náà ẹ má blọọbì kankan o mo wà pẹ̀lú yín bámbàm. ilé ayé ọmọ ènìyàn abìdí yẹn ẹ wo mo ń bọ̀ náà. mo fẹ́ sọ̀rọ̀ bí orí celebrity kankan bí báyìí tó tẹ̀ wá Òkèmẹsí tó dẹ̀ bá ní celebrity jẹ́ lójú mi rí ẹ má tọ́ gá mi Dèjì Oyèlẹ́yẹ tó kọ́ mi iṣẹ́ tíátà àjọ níṣu Òkèmẹsí kan ló tún blame mi lọ́wọ́ lọ́dọ̀ mi ò rí anybody ojú àwọn tí mo fẹ́ kí n rí bí báyìí mi ò rí anybody bí báyìí tí Òkèmẹsí wá jẹ́ bad person bẹ́ẹ̀ ni. ẹ ń tẹ́ ẹ gbọ́n ó ní ọ̀rọ̀ Òkèmẹsí tàbí ká sọ wípé ìkan lára àwọn ọmọ lẹ́yìn ẹ̀ nínú indọ́sítírì tó ti gbọ́dọ̀ ẹ̀ ṣe ẹ rọ̀rọ̀ ńlá tó sọ ọ̀rọ̀ tó jẹ́ wípé nínú indọ́sítírì oríṣiríṣi àwọn ènìyàn ló ti ń sọ ó lóun ò rí celebrity ẹyọ kan báyìí níbi ìsìnkú Òkèmẹsí tó sì jẹ́ pé Òkèmẹsí ó ṣe dáadáa kò sì bà celebrity kankan jẹ́. ilé ayé ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé
ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló fi fọ́nrán Òkèmẹsì sórí péèjì ẹ̀ yálà lórí ẹ̀rọ ayélujára Instagram tàbí Facebook làwọn náà fi sọ wípé ìkan lára àwọn ti jọ́lọ̀ nípè kí wọ́n wá lọ sí ẹ̀yẹ ẹ̀kanyìn fún wọn ò lọ bẹ̀. Ẹ rí i pé nǹkan kàyéfì nǹkan ńlá leléyìí tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gan ni wọ́n ti ń sọ nínú indọ́strì pé àwọn tó bá lóko tó nífọ̀n lè kánná ní àwọn òṣèré orí ìtàgé ńláńlá ni wọ́n máa ń lọ bí ìsìnkú wọn. Ṣó wá fẹ́ rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀? Ṣó fẹ́ jọ bẹ́ẹ̀ àbí ò ní jọ bẹ́ẹ̀? Eléyìí lágbára o, torí wípé tí àwọn Nollywood àwọn tó jẹ́ ọ̀gá ńlá àwọn tó jẹ́ èèyàn ńláńlá tí wọn ò bá lọ wá nǹkan ṣe sílẹ̀ yìí ó ṣeé ṣe kí òǹkálukú kó lọ́mọ ọmọ dọ́mù ìyá ẹ̀ gbé kó òǹkálukú ó máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ látàrí pé ẹni èèyàn ó ti wò ó pé ìkúkú lásùn sí ìlé èèyàn. Ẹ sì má jẹ́ a tanra wa torí pé gbogbo òṣèré pátápátá náà lórí nígbà tí Chef Ọmọlẹ́wà tó fi fọ́nrán náà síta pé Òkèmẹsì ara rẹ̀ ò yá gbogbo wọn náà ní àṣìyàn sì tún rí nígbà tí Chef Ọmọlẹ́wà tún fi síbẹ̀ náà pé Òkèmẹsì ti jáde láyé kí wàá lọ ná wọn láti lè fi gbogbo ohun tí wọ́n bá ń ṣe é lẹ̀ láti lọ sí ẹ̀yẹ ìkẹyìn fún ìkan lára wọn. Ẹ sì má jẹ́ a tanra wa nínú àwọn nǹkan tó ti dandan tó yẹ kéèyàn ó ṣe fúnra wọn gẹ́gẹ́ bí ọmọnìyàn ní òye ẹ̀kẹyìn tí ọ̀rẹ́ èèyàn tàbí mọ̀lẹ́bí èèyàn tàbí kan nú àwọn téèyàn jọ ń ṣiṣẹ́ tó bá jáde láyé ní téèyàn ó fi yẹ sí tí ó fi pọ́nlé iná ni kó lọ ṣe ẹ̀yẹ ẹ̀kẹyìn kó lọ ṣe fún un. Ṣùgbọ́n tí ò bá ti wá sí ibẹ̀ ńkọ́ a jẹ́ pé nìyẹn ò ní àsúnsí kò ní ipa kankan tó kó nínú ìgbésí ayé rẹ̀ ṣé ká wá sọ wípé Òkèmẹsì kò nípa kankan tó kó nínú Nollywood industry ni. Ẹ rí i pé gbogbo àwọn fọ́nrán àtàwọn àwòrán tí mo fi hàn yín lẹ́yìn Chef Ọmọlẹ́wà àtúnrà àwọn òṣèré kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n tún wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ńlá tó jẹ́ òṣèré orí ìtàgé ààrí wọn ń bẹ. Ẹ̀yin olólùfẹ́ mi kí nìdí tó fi jẹ́ pé irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ nínú Nollywood torí àgbà òṣèré kan náà ti jáde tó ní pé nígbà tó ọmọ òun kú kódà àtẹ̀jíṣẹ́ lásán pé kí wọ́n kàn fi kí òun pé ó kó ara fẹ́ra kù ó lóun ò rí i. Ó ní ṣùgbọ́n nígbà tó ọmọ ẹlòmíì kú tó jẹ́ èèyàn ńlá nínú Nollywood ó ní gbogbo wọn ni wọ́n lọ bẹ̀ ní wọ́n lọ ṣe ẹ̀gẹ́ ìkẹyìn fún un. Ó dùn àgbà òṣèré náà yìí ní dárúkọ rẹ̀ ká má lọ tún sọ pé ó dùn àgbà òṣèré náà débi pé gbogbo interview tó bá ti ń lọ náà ló ń sọ bẹ́ẹ̀. Ẹ̀yin olólùfẹ́ mi kí lè rò tiyín lórí eléyìí? Ẹ má gbàgbé ẹ subscribe kẹ́ ẹ lọ sí abala àríwísí kẹ́ ẹ tẹ RIP f'Òkèmẹsì RIP Òkèmẹsì ẹ wo a ò ní fi irú ẹ̀ gbà á.